Ọpẹ O, àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ tí wọ́n jí gbé nípínlẹ̀ Kwara wọ́n ti gbòmìnira. Nínú ìdùnnú àtayọ̀ àti orin ọpẹ́, òun ni àwọn ènìyàn Òkèrọ́ níjọba ìbílẹ̀ Òkèrọ́ nípínlẹ̀ Kwara ni wọ́n wà báyìí o, gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ Òkèrọ́ méjì kan, Alhaji Musbau Àmùdá àti Barrister Ọmọladùn Elizabeth, tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí gbé ni wọ́n ti gbòmìnira báyìí. Gẹ́gẹ́ bí ikọ̀ atótó arére bó ṣe gbọ́, alága ìjọba ìbílẹ̀ Òkèrọ́ Honourable James Abiodun Fádípẹ̀ ló fìdí ìṣẹ̀lẹ̀ ìròyìn ọ̀hún múlẹ̀ lọ́jọ́ Ajé Monday yìí pé àwọn méjèèjì wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbòmìnira. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí ni àwọn gírígànkù agbébọn ni wọ́n jí àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ Òkèrọ́ ní ìpínlẹ̀ Kwara ni wọ́n jí àwọn méjèèjì gbé, ìyẹn Alhaji Musbau àti Elizabeth. Ṣùgbọ́n ní báyìí o, orí ti kó wọn yọ, wọ́n ti gba òmìnira tí ó gbo àwọn mọ̀lẹ́bí tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń kọrin ayọ̀, wọ́n ń kọrin ọpẹ́ fún Ọlọ́run Elédùmarè. Nígbà tí alága ìjọba ìbílẹ̀ Òkèrọ́ tó fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó fi múlẹ̀, ìyẹn Honourable James Abiodun, nígbà tó fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, ó ní àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àwọn dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà ìpínlẹ̀ Kwara, àwọn dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba, bákan náà àwọn dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò fún akitiyan àti iṣẹ́ ribiribi tí wọ́n ṣe láti rí i pé àwọn méjèèjì yìí wọ́n gbòmìnira kúrò lọ́wọ́ àwọn ajínigbé. Ó ní àwọn òórùn fáyọ̀ o, àfi káwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, torí pé ẹni tó bá tọpẹ́ bá tọ́ sí ọ̀tọ̀ ká dúpẹ́ fún irú wọn ni.